èèyàn mi orí TikTok láti jókòó sí látàárọ̀. Welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Queen Dami, Queen Dami òbò arúgbó. Chinchin kò fún ẹ ọmọ ọlọ́mọ yẹn. Queen Dami, Ọlọ́run, nínú gbogbo àwọn ìyàwó tí bàbá fẹ́, ìwọ nìkan ló ń ṣòṣì tó ń ṣorí ibú lórí social media. I swear to God. Ìwọ nìkan ló ń ṣòṣì tó ń ṣorí ibú. Ó ga o. Ó mà dá kéèyàn tọ́ ọmọ. Kéèyàn tọ́ ọmọ kó yàn kó yanjú. I don't blame you, I blame your parents. Kò sí ibi tó orí bùjókòó tó orí jókòó sí náà. Bí bó ṣe fẹ́ ẹ náà ṣe fẹ́ àwọn tó kù. Kí ló dé táwọn tó kù ò máa ṣorí ibú? Ṣebí bá ṣe ráwọ̀ àbẹ́ àbí bá jíra dẹ̀ ni? Ṣebí àwọn tó kù yẹn náà wọ́n à ń bẹ ọpẹ́ àbí kí lorúkọ wọn? Kí ló dé tó jẹ́ pé àwọn tó kù ò ṣorí ibú tó jẹ́ pé ìwọ nìkan, ìwọ lénìí, ìwọ lọ́la tí Portable ò bá fẹ́ ru ẹ sọ̀kò? They are always dragging you, Queen Dami. Èwo tún ni òbò arúgbó? Wọ́n ní olúbòrìn irun òbò arúgbó, ọmọ kékeré tó lọ ń gbóbò fárúgbó torí o. Ẹ kọ́ ọmọ o, ẹ kọ́ àwọn ọmọ yín obìnrin o. Wípé kán fi ọwọ́ wọn àtẹ́lẹwọ́ ẹni ní òkè ń tọ́ ní jẹ. Wọ́n má máa fira wọn ṣe palliative. Bọ́mọ yẹn ṣe rẹwà tó tí ò bá tẹ̀ ṣe níyì tó láwùjọ. It's a very fine girl. Torí owó, torí ojú kòkòrò, ó lọ sọ́dọ̀ kábíyèsí àti ẹ̀gbọ́n yẹn. Kò mọ̀ pé kábíyèsí máa wàjà, kábíyèsí wàjà. At the end of the day, olórí burúkú kò lè tọ́jú ọmọ, kò níṣẹ́, kò ní nǹkan kan. Ó tún gbóbò lọ sọ́dọ̀ Portable, ó tún tẹ́ bọ́n bẹ́ẹ̀ náà. Queen Dami, ó lọ sọ́dọ̀ Farida, ó tún lọ ń rojọ́ Farida, àwọn tó tún fẹ́ fún ẹ níṣẹ́. Queen Dami, òun náà tún bójú ẹ̀ jẹ́ lórí TikTok báyìí. Ìwọ wá sọ fún yàn kan pé ọmọ mi ní kò lè kú, kò lè ṣe kíní kan, kí ìwọ náà lọ bí. Mo kàn wí pé ìwọ tó bí kí ló bí? Kí ló bí tó ń sọ pé kéèyàn kan wá sí mi? Ìwọ tó jẹ́ pé bó o ṣe wà yẹn, èèyàn tó fẹ́ borí ẹ̀ ló kù. Queen Dami, èèyàn tó fẹ́ borí ẹ̀ ló kù. Because look at you, bó ṣe dáa tó. How can you even let Portable kó borí ẹ̀? You sold yourself cheap just because you are lazy. When ọmọ àṣà ni ẹ náà, the way you talk, the way you speak, ó ti show pé àṣà àwọn ọmọ tí ò rọ̀ lárí, àwọn ọmọ ojú ò rọ̀ lá. I must lajú by force. I must lo gbàlágídí. Irú ọmọ tó jẹ́ nìyẹn. No home training, no education, no iṣẹ́ ọwọ́, nothing to show for. Àfi kẹ́ máa pín òbò kẹtìríyàn jẹ́ sáré lọ lẹ̀mọ́ ilé jẹ́ ká sáré lọ. Ó rí bó ṣe ń lẹ̀mọ́ kiri náà lọ́nà ṣe ń fi ẹ́ ṣẹ̀sìn. Ó yẹ kó jókòó kó wo súrà tó gbé wálé ayé. Ọmọ alákọ̀ọ́kọ́ tó fẹ́ Aláàfin, ọmọ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ Aláàfin. Orí ẹ̀ lójọ ẹ̀ ò bá tún bímọ ẹlẹ́ẹ̀kẹta lọ́dọ̀ Portable. Portable sọ pé mo dú ẹ, mo dódọ́ tẹ̀. Òbò arúgbó aláìní nǹkan ṣe. Dami lọ́la, kí ni èjì ẹ náà? Kí ni èjì ẹ? Táyé ẹ ti polúkú mu ṣùgbọ́n lórí social media. Ṣé ìwọ nìkan ni? Ó wá sọ pé ojú ẹgbẹ́ ẹ̀ kò ní fi ẹ́ ṣẹ̀sìn. Báwo náà ṣe ní fi ẹ́ ṣẹ̀sìn? Ìwọ náà béèrè. Jókòó kó tú gbogbo inú ẹ̀ kó tú rò pé kí ló dé? Ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ ẹ̀ gbà náà. Can you tell us iṣẹ́ tó ń ṣe? Cream ọpẹ́lọpẹ́ Farida lára ẹ̀ tó tẹ̀ ṣe rí cream máa pọ̀. Kò sí nǹkan kan. O ò ní nǹkan, o ò níṣẹ́, ò lábọ̀. Inú wa ń bí ẹ, wá ń ta ẹ lára ìgbà tó ń pè ẹ́ lóbò arúgbó. Olóbò ṣìnṣìnṣìn. Look at you. A wasted girl at that your age. O waste ara ẹ̀. Ìwọ tó yẹ kó o jẹ́ pride. Olóṣò yìí OS lẹ́ti mú OS bíi pé ó ti jẹ́ṣẹ́. Ṣe bí bàbá ṣe wàjà ni àwọn tó kù náà kúrò láàfin. Kí ló dé tó jẹ́ pé ìwọ lánàá ìwọlé ni wo bí ṣínṣìn bó ṣe wọ́ ọ̀ṣẹ́. Ó wá fọmọ bú ṣínṣìn sọ pé òun ò tẹ̀ ní ta sáwọn ọmọ ẹ̀. Wípé you are just a nuisance. You are a nuisance. Tó ń bá ń drag ẹ lórí TikTok, Portable mama drag ẹ. Look at your life. Okay, what do you want to do for yourself? Àwọn òbí ẹ̀ gan tí ó bá ń ṣe pé Ọlọ́run má yẹ ká ní àwọn òbí alátẹnujẹ. I swear to God, I can never let my child marry a king.
no tó bá tẹ̀ yẹ pé ojú ẹgbẹ́ làwọn méjèèjì àti ẹ̀gbọ́n ẹ wájúrú bàbá arúgbó yẹn torí owó ẹ dẹ̀ lọ ta ọmọ yín short ẹ tẹ̀ tí mọ̀ pé ilé ti kún bàbá nírú ọmọ yẹn more than 10 irú ẹgbẹ́ Dámilọ́lá yẹn ó kún ọwọ́ bàbá more than 10 ẹ mú ọmọ yín ẹ sáré tì lọ torí pé ẹ ti bóra fún dáadáa torí àtijẹ àti mọ ẹwọ bójú ṣe ń tì yín sìn ọmọ yìí ló ń kó tìjú ọmọ tá a kọ ló máa gbélé ta kọ tànà ẹ wo bọ́mọ yẹn ṣe ń kó ìtìjú bá yín torí pé ẹ fi ọmọ yín obìnrin sí ìlànà pé lọ kàwé ẹ àbí kó wáṣẹ́ gidi ṣe ó lè ṣiṣẹ́ ọwọ́ ó lè ṣòwò kì í ṣe gbogbo ẹ̀ náà ní education ọmọ yìí ò ní nǹkan kan ṣe the only thing tó rò pé ó jẹ́ power ni òbò dẹ̀ tó kìtẹ́ ń ṣe ilé ayé tá a wà yìí òbò lè ṣe nǹkan kan ó rò pé àkóhùn ti rí ọlá kóhùn ti sáwọ̀ parara kóhùn ti rí ọlá kóhùn ti sáwọ̀ kó tí ẹ̀ mọ́ ìgbà tó tún sáwọ̀ ọ̀dọ̀ Portable that girl is so desperate mi ò mọrú training tí yẹ ẹ̀ fún she's so desperate ó tún ságìrì ìwọ tó kúrò lódìdí ọ̀dọ̀ Aláàfin ò rí nǹkan kan mú bọ̀ ni nǹkan tó rò kọ́ ló bá ṣótírí nǹkan tó fi dá kóbìnrin máa fọwọ́ ṣiṣẹ́ nìyẹn àwọn ojú ẹgbẹ́ tó ń ṣe bí garagaragara ìgbà tó bá kú tó ń sìn kí ló wá amount sí nothing torí o ti rò pé ibẹ̀ yẹn ló ti máa jẹ gbogbo ayé orí ẹ̀ wọn ò fi nǹkan kan lẹ̀ fún any one of you in fact ọmọ ọwọ́ ẹ̀ gan wọ́n tún question ẹ̀yẹn àwọn ọmọ bàbá gan tún question ọmọ ọwọ́ ẹ̀ they don't leave anything for any one of you torí olè ní olójú kòkòrò olè torí owó bàbá àti ipò àtorúkọ lẹ fi lọ fẹ́ bàbá olójú kòkòrò ní gbogbo yín ẹ fẹ́ bí prince ẹ fẹ́ orí pé ìgbà tí bàbá tó kú gan they were questioning your own son wípé ṣé bàbá ló lọ mọ́ torí rédèrèdè yín pọ̀ lẹ́yìn ọmọ yìí ẹ máa rí ibi tó bá ti tutù lẹ́fẹ́ sáré lọ bá sí ẹ bẹ́ fún làbàtà ẹ yọ bẹ̀ tí omi lẹ́rọ pé ó mu kú ni wọn wá fún yín ní nǹkan kan wá ti rí bó ti fẹ́ dìtì jù káyé ẹ wá bàjẹ́ tó ń wá rí ọkùnrin sásá bẹ́ẹ̀ bó tún ṣe rí yẹn ò lọ sá sọ́dọ̀ Portable ṣé Portable jọ èèyàn tó nọ́mà ni ó rí bó ṣe ń pín ẹ kiri ṣé Portable jọ èèyàn tó nọ́mà mi ò sọ pé kí n ṣe yàn ṣùgbọ́n nǹkan ìṣòro tó máa lé ẹ lọ bá Portable wípé kó wá fẹ́ ayé ẹ ti bàjẹ́ nìyẹn irú ìṣòro ló máa tá bá tẹ̀ sọ pé òkè o irú Àṣàbí simple ṣebí yẹn tẹ̀ ń ṣe fíìmù ó lè fi Portable látìgbà tó ti bẹ̀rẹ̀ sí ń date Portable ó ti bẹ̀rẹ̀ sí ń boom career ẹ̀ ni bọ́ ìwọ ò ní nǹkan kan tó ń ṣe kò sí ó rí bó ṣe fi ẹ̀ṣẹ̀ sí tó fi ẹ̀ṣẹ̀ sí tó fi ẹ̀ṣẹ̀ sí òun náà ni nǹkan tó ṣe máa ń dùn mí ní gbogbo ọ̀rọ̀ ẹ̀ Dámilọ́lá ní pé anytime tó wá ti ń fi ẹ̀ṣẹ̀ sí they used to refer back to Aláàfin ìyẹn ló máa ń dùn mí they used to refer back to Aláàfin pé ó yẹ kó ra fi ẹ̀ṣẹ̀ sí by yourself kó máa dá ẹ̀ṣẹ̀ sí ẹ̀ ni but they will return you back to that man nǹkan tó máa ń dùn mí jù náà ọ̀rọ̀ ẹ̀ ni ọmọ akótilétà ní ìran gidi ní fámílì yín ó tún ti bẹ̀rẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló ń ṣe ń sìn nǹkan tí mo ti fẹ́ mọ̀ nìyẹn tó bá tún máa wádìí báyìí by the time tó tún bá wọn casting sí òbò ẹ wọn tún ti máa pín wọn ti máa fẹ́ iṣẹ́ lẹ́yà lórí TikTok wọn tún máa sọ pé yàn báyìí ló tó wọn àti tún rí ilé onílé wọn tún ti sáré sáwọ̀ láì ṣasín láì ṣepo asín anywhere tó bá ti rí báyìí ló máa ganu sí ló máa ga òbò sí yóò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ìyàwó ti kúnnu ilé yẹn bí a space wà fún ẹ wà ṣá ganu síbẹ̀ ṣàtọ́jú mi olè alápá má ṣiṣẹ́ olè ọ̀lẹ ni ẹ́ that's why you are being messed up and down look at you wojú ẹgbẹ́ ẹ̀ wo bó ṣe sọ̀rọ̀ sí ẹ tó wọ́ọ̀ṣẹ̀ you cannot even stay on that TikTok life òun já kúrò ni because look at you ìwọ kọ́ ló máa dúró láti sọ̀rọ̀ náà ó ti bára ẹ jẹ́ jù náà ó ti wo téèyàn wá tẹ̀ máa yọ̀lẹ́ wá tẹ̀ máa fi steez díẹ̀díẹ̀ sọlẹ̀ ò ní jẹ́ kó wá obvious pé ọ̀lẹ ni ẹ́ but no ìwọ Dámilọ́lá ọ̀lẹ àfàjò ni ẹ́ ọ̀lẹ àfàjò ni ẹ́ Dámilọ́lá look at yourself you messed yourself up all over again èmi máa ń sọ pé there is no single time on TikTok that I have seen you doing something better than kó máa bójú ẹ jẹ́ mi ò tí ì rí because nobody see you as they saw you as irrelevant person èèyàn tí ò ní anything in future èèyàn tí ò mọ nǹkan tí future hold fún èèyàn tí ò ní plan èèyàn tí ò kàwé tí ò tiẹ̀ fẹ́ any plan kó ṣáà máa dó ẹ kó máa fún ẹ lówó kó máa dó ẹ kó máa ṣe fine girl
nǹkan ẹyọ kan tó mọ̀ nìyẹn kó ṣáà máa dún ẹ kó máa ṣe fine girl look at you ó ga o àwọn ìyá yín Ọlọ́run àwọn ìyá yín mo gbọ́dọ̀ rán ẹ sí ìyá ẹ ni torí tó bá ti ń bú ẹ wọ́n máa ń rán ẹ sí Aláàfin and I'm not going to take that ìyá tó bí ẹ náà lèmi máa rán ẹ padà sí torí èèyàn tó bá bímọ tí ò kọ̀ bẹ́ẹ̀ ni òun yàn yẹ kó jẹ pọ́npọ́ ìyá ẹ ló máa jẹ pọ́npọ́ ìyá ẹ abímọ máa wò ni abímọ obìnrin ò lè tọ́ sọ́nà gidi ọmọ ẹ kékeré ó ti ń ti secondary school àti secondary school kan ló ti ń lé okó mú títí tó fi bímọ wọ́n dó tọ́ta ẹ̀ still náà kò sí any improvement ó ti kúrò lọ́dọ̀ Portable sí báyìí kí ló change nínú ayé ẹ̀ kò sí any improvement kò sí any forwarding the only thing ni pé wọ́n tún ti ń bojú ẹ̀ jẹ́ lórí TikTok how many times wọ́n tún fẹ́ bojú ẹ̀ jẹ́ kórí ẹ̀ tó pé ayé òwò mi ò gẹ́ yìí I swear Queen Dami wọ́n tún bojú ẹ̀ jẹ́ pẹ̀lú queen tó wà lẹ́yìn orúkọ ẹ̀ ọjọ́ tó dákú tó tún pé Queen Dami Queen Dami wọ́n tún bojú ẹ̀ jẹ́ òbò arúgbó wọ́n tún bojú ẹ̀ jẹ́ ṣó mọ̀ pé àwọn míì máa ń fi arúgbó máa yẹ wọ́n bọ́ àjọ mọ̀ gbogbo ayé ló mọ̀ pé ó lọ fẹ́ bàbá yẹn torí ojú kòkòrò ni torí ojú kòkòrò ló fi lọ fẹ́ bàbá yẹn torí àtẹnu ló fi lọ fẹ́ bàbá Ọlọ́run wá bojú ẹ̀ jẹ́ tí ó ti rí Ọlọ́run bojú ẹ̀ jẹ́ wọ́n á sá kiri wọ́n á dún ẹ̀ kiri dómi kiri 107 106 nothing má lọ tẹpá mọ́ṣẹ́ pé jókòó sórí TikTok ó mọ̀ pé gbogbo ayé ti mẹ̀sí ẹ̀ so ẹ̀sí ẹ̀yẹn náà máa fi bú ẹ̀ náà ẹ̀sí ẹ̀yẹn náà máa fi bú ẹ̀yẹn èèyàn mi ẹ bá mi drop comment fọmọ òṣì yẹn tó bá wù kó learn tó bá wù kó má learn mo sọ every Eke market day làṣírí ẹ̀ máa ń tú lórí TikTok láti wá bójú ẹ̀ jẹ́ it is well with you kó jẹ́ bó ṣe jẹ́ ẹ̀jẹ̀ àmà lọ God bless.